káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ o, gbogbo èèyàn ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Àmà nírí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Àní ṣàṣedànù bí nǹkan náà wọ́ o. Bí pé bí nǹkan náà wọ́ bá ti ń dàgbà, ọmọ aráyé máa gé e dànù. Àṣedànù ni kò ní jẹ́ tiwa láyé. Tó ẹ kú àtàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ojúmọ́, ẹ kú ọ̀gànjọ́ ń bí yìí o. Gbogbo wákàtí tètò yìí bá bá wa, wákàtí ìdùnnú, wákàtí ìdẹ̀ra ni ó jẹ́ fún gbogbo wa. Orí gbogbo wa ò ní ṣalátakò wa, orí wa ó máa ṣalátìlẹ́yìn fún wa níbi gbogbo. Níjọ́ ewu, orí wa ó dúró tì wá. Níjọ́ oore ń bọ̀, orí wa ó dúró tì wá. Lọ́wọ́ àwọn ẹni ibi, orí wa ó dúró tì wá, kò ní jọ́ fàáyé ọba wa. Torí ẹni orí rẹ bá gbàbọ̀dè, òun lọ fàáyé a máa bá. Kí aburú tó ṣẹlẹ̀, ẹlẹ́dàá sì máa fi hàn ni. Kódà bọ́ ọ̀bá jẹ́ alálàá, ọ̀ jẹ́ ẹni tára máa fún. Bí ara sọ fún mi pé kí n má ti jáde, nǹkan kan ṣẹlẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀. Láì déwájú àfáà kan, láì déwájú wòlíì kan, àmì ara wà o. Tí ara rò fún ọ pé má ti jáde, jókòó. Èèyàn lè fẹ́ wọ mọ́tò mi ńgbà mí, tọ́wọ́ tó tún bọ́lẹ̀. Tó sì padà yá tó yẹ pé mọ́tò tó bọ́lẹ̀ nú ẹ̀ tó bá padà máa rí, àwọn rìpọ́ lásídẹ́ǹtì, àní sí mọ́tò wọ̀ láyé wa o. Ẹ wo àláyé ẹ̀yìn ìyá mi ẹ̀yìn bàbá mi. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wo àwòrán yìí dáadáa. Ẹ rí i pé àwọn èèyàn pọ̀ wọ́n ń jẹun. Eléyìí ni oúnjẹ ojú oorun part 2 tá a sọ. Mo ti jẹ́ kó yé wa pé gbogbo oúnjẹ ojú oorun náà kọ́ ni ọ̀dá o. Rárá. Ṣùgbọ́n èyí tí ọ̀dá abẹ̀ ló wọ́pọ̀ jù. Àní láti bí àlá ẹ̀dá máa mọrú èèyàn tó jẹ́. Láì jẹ́ pé babaláwo kan wo fún ọ, láì jẹ́ pé aláàfáà kan ó sọ̀rọ̀ kan fún àbí wòlíì kan ó lóun ríran sí ọ, ẹ̀dá máa ti bí àlá dá ara rẹ̀ mọ̀. Ẹlòmíì a máa lá irú àlá yìí. Ẹlòmíì wáyé eré ṣùgbọ́n kò rí ìdílé eré dé sí. Gbọ́n mo wí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wáyé eré ṣùgbọ́n kò jáde láti inú ìdílé eré. Ẹlòmíì sì wáyé láti ọwáyé eré ó sì jáde láti inú eré ìdílé dáadáa. Àmọ́ fúnra ara rẹ̀ ló fọwọ́ ṣàkóbá rìn àjò ayé ara rẹ̀. Ẹni lọ́nà wo? Ẹ máa bá mi ká lọ, orí wo mi gbàbọ̀dẹ̀. Lọ́jọ́ mo lọ sí orí mi o, lọ́jọ́ akúnlẹ̀yàn lájúlé ọ̀run. Èmi pẹ̀lú ẹlẹ́dàá mi mọ́ lọ orí o. Kò sí ẹni tí ọ̀yàn ìpín rere látòde ọ̀run. Kálukú wa la yàn pín rere látòde ọ̀run. Àmọ́ tó ọ̀bá rí lé eré dé sí. Àwọn ìdílé kan bẹ tó yẹ pé tí wọ́n bá bí ọmọ ológo kabẹ̀, níjọ́ wọ́n bá ti bí, níjọ́ náà ni wọ́n ti gbé teburúlù lé ìṣẹ̀dá rẹ̀.
ṣé ẹ máa wọ́n ń pè ní tebúrúlù kíní táwọn télọ̀ máa fi ń wọn ara ẹni téèyàn bá fẹ́ rán sọ wọ́n ti wọn ògo rẹ̀ èèyàn burú o wọ́n ti mọrú ọmọ tọmọ yìí fẹ́ jẹ́ láyé tó bá dogun pé ọwọ́ ẹni yìí fẹ́ jí ẹgbọ́ fáw èjìjì ó kú ẹlẹ́mìí wọ́n tiẹ̀ lè tàn síwájú kọ́kọ́lé ṣùgbọ́n òkú rẹ̀ ni wọ́n ṣe síbẹ̀ ẹlòmíì kàwé ó kojú ìwé ọkàyìn ìwé ọkàárín ìwé wọn ò jẹ́ ó fi ríṣẹ́ sí láyé rẹ̀ tẹ́tẹ́ ní ń taki ọ̀pọ̀lọpọ̀ ìdílé tẹ́ ẹ bá wo bẹ̀ wọ́n dọ́gba bíi ráìsì ni ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀ bàbá mi ò bímọ 5 yóò bímọ 6 ní rí ọ̀kankan nu wọn kó rówó ra fóònù débi yóò tiẹ̀ máa rówó ra kírẹ́dìt bí àṣà àwọn èèyàn mi ní Kútọ́nù kírẹ́dìtì ní jẹ́ bẹ́ẹ̀ wọn ò lè ní àkójọ 10,000 dí mi ó ti yẹ yín ní Kútọ́nù dí mi ó ti yẹ yín gbogbo ẹ̀yin tẹ̀ ń gbélé Faransé dí mi 10,000 kò lè rí débi pé yóò rí zami 5,000 wọn ò ní jí orí kójọ bí bá ti ń pa báyìí ọmọ àtúkà nù kọsẹ́dá tí ọ̀fẹ́ má gbèrèrè sí láyé ẹ̀ ń gbà àwọn òjò orí kójọ ńkọ́ ọbẹ̀ ṣíṣe ní kòkò ẹlòmíì ọmọ bí wọ́n ṣe ń ṣe ńgbà tí òrówó ẹ̀ wọn òjò orí ó sì ń ṣiṣẹ́ bí aago ọlọ́run a máa sọ òfófó fúnni láti bi àlá kó lè mọ̀ bó ṣe rìnrìn ayé rẹ̀ wọ́n ní ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́ má ní láárí ènìyàn ní ọ̀jẹ́ ẹni tó fẹ́ forí wórí wọ́n ní ṣe bí ẹnìkan níbi àlíyanrí tí ẹ̀kọ́ nìwọ́ yẹn tiẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó ń wò ti ń sọ pé má lọ ibìkan inú ìlú yìí náà lájà bóore rẹ̀ ọ̀bá sí nílùú tó wá nẹ́tíwọ̀kì tiẹ̀ gba bòmí lọ. èmi èjìdí ọ̀gọ̀ iṣẹ́ yìí mo bá a lọ́wọ́ ìyá mi ìyẹn ò pé ló fìlà tó fi dolówó ó lè jẹ́ omi pípọn lásán kọ́ máa ta omi ibẹ̀ ni wò ó ti dolówó ìyẹn omi ìpé ńgbà ìyá rẹ̀ ti tẹ̀gúsí àbí ìyá rẹ̀ ta sọ fìlà ó fi dolówó pé náà nìwọ ní oṣù ló fi dolówó tó bá wà nú ìpín àkọsẹ̀jáyé kádàrá rẹ̀ pé ohun tí wọn náà ó ṣe tó fi dolówó nìkan ló kù. ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa la ní àlá pé òun àtàwọn ọlọ́lá àwọn ọjọ́ máa jẹun pọ̀ àwọn ọjọ́ máa ṣèpàdé pọ̀ àwọn ọjọ́ wà ní kọ́nfẹ́rẹ́ǹsì òun wà pẹ̀lú àwọn ọlọ́lá àwọn tẹnu wọn tọ́rọ̀ nínú ìlú àwọn tẹnu wọn tọ́rọ̀ lórílẹ̀-èdè àwọn tẹnu wọn tọ́rọ̀ lágbàáyé àwọn ọjọ́ máa jọ jẹun aláìyí ó pín sí àìmọye ọ̀nà. ẹlòmíín máa ń lárú àláyé tó jẹ́ pé tó bá rí ọ̀pọ̀ èèyàn tí wọ́n ń sáàfù yín lóúnjẹ báyìí ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbóúnjẹ yìí fún yín bó ti rí wọn ná aṣọ dúdú bẹ́ẹ̀ ló rí wọn ná aṣọ pupa àní tẹ̀sùn àgbàmọ́lẹ̀ o eléyìí yàtọ̀ ó ti ń jẹ nǹkan mí nìyẹn ó ti ń jẹ nǹkan mí kọ̀ ya múra dáadáa ó ti ń jẹ nǹkan mí. àmọ́ àwọn èèyàn tó jẹ́ pé àwọn èèyàn ńláńlá àánú ayé òun lè sábà máa jọ jókòó pọ̀ kò kíyèsí rìn àjò ara rẹ̀ aláìyé ọ̀nà tí máa ń yí sípò lóríṣiríṣi o tẹ́ bá rí nínú patuwa mo ti sọ pé lójú oorun èèyàn lè máa bá àwọn ọlọ́lá tó pọ̀ bóyá bí àwọn tó jẹ́ celebrity àwọn ni wọ́n pè ní celebrity àwọn arẹwà àwọn gbajúmọ̀ láwùjọ bóyá òun rí bí àwọn olórin ńláńláńlá bóyá bí Pasuma ni o mo lò bí àpẹẹrẹ ni o Màláíkà ni o ti ń kọrin àbí bí Òṣùpá Wàsíù Àyìndé àwọn kànrìnkànrìn bí àbáwọn ti ń kọrin takasúfe hip hop
bóyá Davido nǹkan báwọn wọn máa rírú àwọn wọ̀nyẹn àbí wà àtàwọn gọ́vnà àtàwọn senators ẹjọ́ máa tó pọ̀ gbogbo àwọn àlábá yìí sáwọn fáwọn èèyàn yàtọ̀ sí pé èèyàn jọ ń jẹun ẹ wá wo àláyé ìtumọ̀ kan náà ni wọ́n jọ ń sọ o èyí túmọ̀ sí pé kẹ́ni yìí ọlọ́run dá lórí ọlọ́lá ó dá lórí ọlọ́lá ìṣẹ̀dá rẹ̀ pé pérépéré àmọ́ ọwọ́ ayé rẹ̀ ọ̀gbàdílé rẹ̀ jáde ní àwa mi pé báyà ń gbà tó o ti gbàdílé rẹ̀ jáde ò lè soríire o gbìyànjú kó yọ kúrò nínú ilé yìí bọ́ sókè rere kó lọ dá ayé rẹ̀ gbé kó wá kún fún àdúrà kó kún fún àdúrà tó bá ti kún fún àdúrà oore tọ́lọ́hun ti fi hàn pé tó bá múra sí ìrìn àjò rẹ̀ dáadáa oògùn kan nìyí fún ọ tó dákẹ́ tó sùn tó ń ṣàdúrà tó ń ṣe sàárà tó bá máa wẹ̀ gbà tó ń gbà tó sì tẹpá mọ́ iṣẹ́ tí ìṣẹ̀dá rẹ̀ yàn wá látòdì ọ̀run tó máa lọ dáṣẹ́jọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó fọwọ́ ara rẹ̀ fa wàhálà tí ìṣẹ̀dá rẹ̀ ọ̀rọ̀ mọ́ tó sẹnu rẹ̀ jẹ́ tọ̀rọ̀rá ń máléèjì ayé rẹ̀ lọ ó dúró ó dìgbà ògo ayé rẹ̀ sọ̀rọ̀ sókè débi pé nínú ìdílé tí wọ́n ti bí ọ wọ́n padà máa ó rí wọ́n máa wá sábà ọ ìwọ ni kò jẹ́ rírì ó pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé tí wọ́n bá ti rí pọ́mọ ológo fẹ́ dìde wọ́n fa wọ àgbo rẹ̀ sẹ́yìn ni irú ìdílé tó bá ti jáde tó bá ń lárú àlábá yìí wọ́n gbé òtún mọ̀ pé tó bá wọnú ìdílé yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ológo bẹ̀ wọ́n dọ́gba jálẹ̀ bí ráìsì wọ́n bu ráìsì lọ́wọ́ ó rí pé ráìsì ọ̀gá jura wọn lọ olòṣì aláfọwọ́rá olè jíjà onípọ̀njú gbogbo wọn wá jọ tòjọ sójú kan náà irú nǹkan bẹ́ẹ̀ ọlọ́run má fi sínú ìdílé wa o ògùn ayé gbogbo wa sọ̀rọ̀ sókè o àní fòsì lògbà táyé bá ń kawó láyé àní bẹ́ni ẹlẹ́ni kawó á kawó tiwa àkàsápò ni àní gbáyé wá wòran ayé wọn náà gbáyé ṣe rere wọn ni kò kíyèsí ní àjò rẹ má dákẹ́ má sùn ẹni tó bá sùn kì í sùn wọn tó ń sáré ìlú èbó ṣé ohun tó kàn lọ́rọ̀ rẹ nìyẹn àní ọkọ́kọ́ ṣàwárí ara rẹ ta lèmi tó bá ọlọ́run ti dá ẹlòmíì pé tó bá sin adìyẹ rẹ a máa bímọ púpọ̀ kódà yóò pa ọmọjọ rẹ pé tó bá ṣàwárí tó bá ń dá oko tó ń gbin tó ń dáko adìyẹ ó tó mọ̀ pé o lè tibẹ̀ dolówó ó ti mọ̀ pé tó bá ń ta ọjà tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú 1000 tàbí tó bẹ̀rẹ̀ pẹ̀lú 20,000 kó tó tóbi ìjọ kẹta yóò ti di 40,000 àbí yóò ti di ẹ̀yin ará ní French ẹ má bínú bí n bá dé ń tó pọ̀ mọ́ra wọn o báyọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú 20,000 nígbà tí wọ́n bẹ̀rẹ̀ di ìjọ kẹrin o ti rí bí 50,000 òwò yẹn di ọ lọ́wọ́ o ti mọ̀ pé òwò yìí wà lára wọn tí ẹlẹ́dàá yàn mọ́ ṣùgbọ́n ọwọ́ ń retí kọsáré dó lọ́lá òjijì irọ́ bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ kan ló ṣe tí tọrọ mọ́sẹ̀dá rẹ̀ tó gba ayé rẹ̀ ó fi sọ̀rọ̀ sókè oníwọ́sọ̀gùn ẹ̀yọ́nù fún ọ òní ọ̀jẹ́ èèyàn mélòó ni wọ́n gan ti rẹ́rìn sí ìwọ náà kọ rẹ́rìn sí èèyàn lọ́pọ̀lọpọ̀ èèyàn náà rẹ́rìn sí ọ ọ̀hún pọ́lọ́hùn jẹ́ ń bá láàánú pàdé èèyàn mélòó ni wọ́n gan ṣe láàánú ẹ jẹ́ ká yẹra wa wò káwọn náà máa ṣe dáadáa ilé tó gbé rere ṣe àìjú kò sílé gíláàsì bẹ́ẹ̀ a máa tún bẹ̀ sí ni àdúrà wọ́n gbà ó àdúrà wọ́n kí wá sí pé torí ipò ọba jáde kúrò ní ilé kókó ní bára ilé ibẹ̀ sí mọ́ rárá o máa bá wọn ṣe ohun tí wọ́n bá fẹ́ máa fún wọn ṣùgbọ́n ìdílé yẹn kùdìẹ̀kùdìẹ̀ wà mẹ́ ọlọ́run yóò ṣẹ́gun fún wa o gbogbo bí yòówù tí bàtà ti ń ta kálukú lẹ́fẹ̀ẹ́ ọlọ́run yóò bá abomi ìtura dúró àrògbọ́n náà má tutù o gbogbo ogun tí ń ja kálukú ó di wọ̀ báyìí kọ́ máa gba ìtura ó di wọ̀ gbogbo ẹni tí bá ń bínú wa tọ́lọ́kọ̀nà tá a gbé gbà ẹnìkan dínà mọ́ mi o ẹnìkan dínà má gbàrá o ẹnìkan sì dínà má fẹ́fẹ́ ọlọ́run ọba o
máa lànà fún kó wá láti wákàtí yìí lọ o máa lànà fún kó wá láti wákàtí yìí lọ o aṣọ táyé gbé kalẹ̀ tí wọ́n ní kó wọ̀ aṣọ ọ̀pọ́njú aṣọ fìtínà aṣọ wàhálà aṣọ ẹ̀wọ̀n aṣọ oríṣiríṣi tó jẹ́ pé tìbànújẹ́ ayé ò ní fi wọ̀ yín lọ́rùn o ayé ò ní fi wọ̀ yín lọ́rùn o bàtà àbànújẹ́ wọn ò ní dá sọ́dẹ̀ gbogbo wa o a kì í mọ̀ ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ọ̀fẹ́ ni ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan ọ̀fẹ́ ni nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa +234 80 3298 3298 ẹni tó wí lẹ́ẹ̀kan sí +234 80 3298 3298 ẹ lè pe nọ́mbà yìí kọ́ máa lọ bóyá mo ti wà lórílẹ̀‐èdè Benin +229 67 53 8915 ẹni tó wí lẹ́ẹ̀kan sí +229 67 53 8915 ẹ jẹ́ fún yín lọ́kàn sí +229 52 98 8116 akíbà àwọn ẹlẹ́fẹ́ tọ́jú àrùn ọlọ́jọ́ pípẹ́ tọ́jú mọ́ ewé àtìgbò tàbá nímọ̀ nípa rẹ̀ tẹ́ bá ti gbé dọ́dọ̀ wa àbá yín mójútó kọ́ bá jẹ́ pé kèsì tiwa olóyìnbó lọ́jẹ́ mọ́ ojú ẹsẹ̀ láti sọ fún yín láti lè fẹ́ kàn sí wa bá lórí ọ̀rọ̀ iṣẹ́ yín àbí nípa àkọsẹ̀jáyé ẹ sanwó kì í ṣọ̀fẹ́ o àdúrà yín ó gbà o ẹ ní rí nira o kì í bá àwọn mẹ́sẹ̀gì yìí lè dọ́dọ̀ yín ẹ̀yin náà máa pín fáwọn ọ̀rẹ́ yín ó lè jàǹfààní bẹ́ẹ̀ dára fún gbogbo wa ayé wa yóò nítumọ̀ ire o ire o ire kàbìtì kọ́ máa yí wọlé gbogbo wa. Orí ẹni làwúre orí o orí òun agbáláwo rẹ kò ní. Mo jí lọ òwúrọ̀ mo mọ̀ bá rí mi mú o. Ó ti dàgbọ̀ gbére kò ní òwúrọ̀. Orí ẹni bá bẹ lẹ́yìn ẹni. Bá àkúnlẹ̀ yan ó bá gbọ́dọ̀ lẹ́yìn ẹni. Báráyé bá gbé ní bínú iná máa tún ní lára mi. Bẹ́ẹ̀ni yan bá bẹ ṣàǹgó lọ́wẹ̀, ariwo lábọ́ ló máa pa. Orí mi máa mọ̀ padà o. Orí èèyàn ọmọ kan ṣoṣo lọ́wọ́ Elédùmarè.